fàyè mi dá májẹ̀mú lọ́dún tuntun fàyè mi dá májẹ̀mú ẹlẹ́dàá mi ọlọ́run májẹ̀mú wá gba lẹ́tà tèmi Adédayọ̀ Agboola Àyìndé Ebenezer Òkìkí Ọláọ̀nà Ọlápọ̀ bàbá owó ní kókó wá gba tèmi látàmí ká ẹ wo àtúndé sórí ètò lónìí o àtúntí wo orí ètò kulẹ̀ ètò wa ètò yìí ní ìṣọwọ́ yàrá láti Dayọ̀ Agboola rédíò TV ẹ kú ọdún tuntun ẹ kú pọ̀pọ̀ sísìn ọdún tuntun òní lọ́jọ́ kẹta ọjọ́ kẹta oṣù kínní ọdún 2019 ọdún ayọ̀ lọ́dún eléyìí máa jẹ́ ọdún ayọ̀ ọdún ire ọdún ìbùkún ọdún ìgbésókè ọdún tí gbogbo ohun tó máa dára fún wa olọ́dún eléyìí mo rí yín o ẹ̀yin èèyàn wa lọ́tún lọ́sì bẹ́ẹ̀ ṣe ń wọlé wọn ti ẹ̀jẹ̀ wọlé tó fi ń dà wọlé wàràwàràwàrà tẹ́ ẹ bá wò rí baba ló ń ta ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ojú orí Dayọ̀ Agboola náà ni ẹ wò ó ló kún bẹ́ẹ̀ yìí àwọn èèyàn rèé bàbí lórí Dayọ̀ Agboola Media Diamond àwọn èèyàn gbẹ̀yìn lórí Dayọ̀ Agboola rédíò TV mo kí yín o ẹ kú àbọ̀ ṣọwọ́ yálẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti Dayọ̀ Agboola rédíò TV mo ní baba ló ń tẹ́ digital studio ibẹ̀ láti beam live to the world Baltimore làbí kalẹ̀ sí o nípínlẹ̀ kan tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó máa ṣá poríporí. Alẹ́gẹ́ Sherifat mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Adéníyì Adélékè mo kí yín ẹ kú àbọ̀ Alájà Làtífà Jùmọ̀kẹ́ Yusuf Alájà Onímẹ̀ríkẹ́ ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín Ruth Ọládé Adéjùmọ̀ ṣàlàáfíà lẹ́wà Olúwọlé King mo mọ̀ kí gbogbo yín Gloria Shuaibu mo kí yín o Faith Adéọlá Rogers bó o níṣẹ́ wà Blessing Ọmọtọ́ṣọ́ bó o ní àyùdé Adéròǹkà Ìná Báfowórà mo kí yín o Yẹ́misí Olúfádé ẹ káàbọ̀ sórí ètò wa Kúnlé Nadine olúwo ojú rẹ̀ Olúwatóyìn Àdìsá mọ́mí ti àyè àìwà ní Baltimore ẹ kú àbọ̀ o mo kí ẹ̀yin èèyàn abẹ́ ṣe wọlé bàbá tí Abẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá alága ẹgbẹ́ ọmọ òbòkun Ìjẹ̀ṣà ti Baltimore àti Washington ẹ̀yin Ìjẹ̀ṣà tẹ́ wà lórí ètò ẹ kàn sí mi a máa pè yín sórí ètò Olórí Fọlá mo rí yín o ẹ kú àbọ̀ Ayébẹ́lẹ́ rèé ló ń jù sókè látàárọ̀ óde. bí ìbá ṣe ju orin sí yín ẹ máa jó ẹ má jó waste ẹ jẹ́ ẹ̀ka díẹ̀ lára àwọn kọ́mẹ̀ntì táwọn èèyàn fi ránṣẹ́ Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní ṣọwọ́ yálé tó Olúwọlé King wọ́n ní happy new year sir Olúwọlé King wọ́n ní ẹ bá mi kí baba Olive Mr. Káyọ̀dé Adéwọlé in San Antonio Texas wọ́n ní ká kí Káyọ̀dé o Adéwọlé wọ́n ní ká kí Káyọ̀dé Adéwọlé ní San Antonio akínyín Blessing Ọmọtọ́ṣọ́ ní happy new year sir mọ́mí ìwà Olúwatósìn Àdìsá wọ́n ní àmì Ruth Ọládé Adéjùmọ̀ ní àmì ọ̀rọ̀ jáde àṣẹgbé power bank tẹ̀lé ó dàbí pé drone ló tún dáa nísìnyí torí power bank ó tún lè ráwọn ìwò kan kó tún lè máa tàn ṣùgbọ́n drone tó bá ti lọ straight báyìí ni ọ̀rọ̀ jáde àṣẹgbé drone tẹ̀lé lẹ́yìn happy new year everybody orí ètò Ṣọ́wọ́nyá la tún dé sí o láti Dayọ̀ Agboola rédíò TV tí ẹ bá gbàgbé mo lójú òpó wa wà ṣíṣílẹ̀ ojú aago wa wà ṣíṣílẹ̀ 443-410-2427 ẹ̀yin tẹ́ ẹ ti download radio application wa nọ́mbà méjì ló wà níbẹ̀ tẹ́ ẹ bá ti download radio app yẹn ẹ wò ẹ jẹ́ fún Ines Kandu wọ́n ní Forest Kandu ẹ jẹ́ fún Ines Kandu rẹ̀ kẹ́ wò
rédíò app yẹn rèé bóyá máa rí lórí péjì yín rèé lórí fóònù yín tẹ́ bá yìí tẹ̀ bóyá máa jáde rèé ṣẹ́ẹ̀rí bóyá máa jáde nìyẹn lógò tó wà lẹ́yìn mi náà ló wà lórí ẹ̀ mo lórí Google Play Store lẹ́tí máa rí ẹ̀yẹn lọ síbẹ̀ ọ̀fẹ́ ni mo fi sọ̀rọ̀ yẹn ti download ẹ̀ tán tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ẹ wá lọ síbi òkè ẹ máa rí ìlà mẹ́ta kan tó pa lápá left ẹ tẹ ìlà yẹn ó máa drop down àwọn arrow kan ó máa drop down àwọn kìíní yẹn ṣe rí ó máa drop down ẹ wá lọ síbẹ̀ ẹ máa rí under call us ẹ máa rí nọ́mbà tẹ́ fi lè pè wá bẹ́ẹ̀ nọ́mbà eléyìí tó kọ́kọ́ ṣó èyí tó wà ní call us 1 òun ni nọ́mbà tẹ́ máa fi pè wá sẹ́yìn ètò ẹ má fi yẹn pè wá sórí ètò ẹ̀yìn ètò lẹ́lẹ́ fi yẹn pè wá sí nọ́mbà yẹn tẹ́ ẹ bá kó lórí ẹ̀ tẹ́ ẹ lọ sí application yẹn again tẹ́ ẹ lọ sí call us 2 yẹn lẹ́ máa rí nọ́mbà tó wà náà pé la pè wọlé yìí tẹ́ ẹ bá ti pè é wọn bí dáa yọ wọlé ni ẹ̀yẹ́ wo oore ẹ̀jẹ̀ ìdánwò kẹ́rin yọ wọlé ni wọ́n kà á fà á tẹ́ bá ti tẹ̀ bá òun bẹ́ẹ̀ bá ti gbé látòrí application yín ó gbúdọ̀ wọlé ni because àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ ó lẹ́gbọ́n yẹn ṣé mo pè bẹ́ẹ̀ ó wọlé tẹ́ bá ti pè ó máa wọlé látòrí rédíò àpòwá ẹ lè pè wọlé ẹ ní ìdájú máa store nọ́mbà yẹn ìyẹn tó bá store ẹ̀ náà Dayo Agbola rédíò TV ni yes 443-410-2427 bẹ́ẹ̀ ni òní nọ́mbà tẹ́ máa pè wá sí mo béèrè kan lánàá o mo ní ẹni àkọ́kọ́ tó bá gba ẹ̀bùn yẹn òun la máa fún ní $20 yes kí wá ní ìbéèrè mo béèrè náà mo ní àlejò tó yẹ pé òjíṣẹ́ Ọlọ́run mélòó la ti gbé wá sórí ètò àlejò tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run mélòó la ti gbé wá lórí ètò yìí ẹ dárúkọ wọn tẹ́ bá ti dárúkọ wọn tẹ́ bá ti gbà $20 wà fún yín láti gbà ojú orílẹ̀-èdè Nàìjíríà lẹ́wà ní àṣẹ̀ǹdẹ̀ láti $7,000 ibikíbi tẹ́ bá wà ẹ̀yìn àṣẹ̀ǹdẹ̀ sí yín yes Colombia Adéníyì Adélékè mo rí yín o ẹ kú àbọ̀ ṣọwọ́ yálẹ̀ tó lọ́wọ́ láti Dayo Agbola rédíò TV ẹ jẹ́ sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa ẹ̀yin mo ní ẹ má gbàgbé o pé nírọ̀lẹ́ òní tó wá àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ìwé tá n ka ní Ìrèké Oníbùdó Ìrèké Oníbùdó ní irọ́ o àdìtú Olódùmarè nìwé tá n kà ẹ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lórí ètò náà ló wà ní nírọ̀lẹ́ òní ẹ jẹ́ sáré wo yàrá ìkéde kí a mọ́ sá fún ẹ jẹ́ wo yàrá ìkéde pọ̀. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ owó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o Sọ́wọ́nyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n kó a kàn sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ló máa bá fẹ́ṣọ̀ rẹ̀ níkànnì yìí. Dayo Agbola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 7 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sọ̀ ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayo Agbola ní Dayo Agbola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n tó a kàn sí i. Sọ́wọ́nyá ti dé. Dayo Agbola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agbola ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń bọ́ lẹ́bù ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sínú ẹni lẹ́yìn o. Dayo Agbola àdúrà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayo Agbola rédíò TV
Baltimore, Maryland, ẹsẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn Olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn Olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àtiwálá àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ní lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́. Maryland àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ó bá jẹ́ Ghana nǹkan. Aago 9 alẹ́ nìyẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola rédíò ti dùn níbẹ̀lẹ̀ ó ti gbọ́n. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan láwọn fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. The sound and quality production. Babalonta Studio is the best. The sound and quality production. Babalonta Studio is the best. Babalonta production. The ultimate in audio visual. Babalonta production. The ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Dayọ̀ Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday àtọ́jọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o, ètò tó lóyún lórí ọjà. Kájé bùkájẹ́ láti polówó ọjà. Tàbí owó ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀. +144 376 085 78. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o, ètò tó lóyún lágbólówó ọjà. Kájé bùkájẹ́. Chelsea on the beat. Critics of fire. You can't see. Whoa! Ṣọ́wọ́nyálètò tó ń datẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́. Ṣọ́wọ́nyálètò tó ń ṣàpàràpàrà. Ṣọ́wọ́nyálètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti Dayọ̀ Agboola rédíò TV. Mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin ẹ kú àbọ̀.
Rachel Ṣọlápé Akíntẹ̀wẹ́ mo kí yín o ẹ kú àbọ̀. Tóyìn Ruth mo kẹ́yìn náà o bó o ní iṣẹ́ wa ẹ kú àbọ̀. Awo tèmi látẹ̀lẹ́ lé nìbàdàn bó o ní. Rẹ̀mí Murphy Àkànbí mo mọ̀ kẹ́yìn náà ẹ kú àbọ̀. Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín o. Wọ́n ní wọ́n fẹ́ dárúkọ wọ́n fẹ́ dáhùn ìbéèrè tá a béèrè lánàá. A ní kán dárúkọ iye àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ti wá sórí ètò látìgbà tá a ti bẹ̀rẹ̀. Wọ́n fẹ́ dárúkọ wọ́n fẹ́ gbìyànjú. Wọ́n ní 5 ni o, wọ́n ní 5 pastor. Wọ́n ní pastor Elijah Elúfadéjì. Wọ́n ní Lady Evangelist Ruth Àpáta. Wọ́n ní Bishop Agada. Wọ́n ní pastor Adédìran. Wọ́n wá ní Lady Evangelist Fáfowórà. Ẹ bá béèrè ta ló jẹ́ Lady Evangelist Fáfowórà. Tí lọ́wọ́ YouTube wá dáadáa eré tí wò. Ẹ̀gbá. Rẹ̀mí Murphy Àkànbí mo rí yín o ẹ kú àbọ̀. Ìgbìyànjú lẹ́gbàá o. Ruth Ọládé Adéjùmọ̀ ẹ gbìyànjú. Ẹ̀yin èèyàn lè pè wá sórí ètò lórí 443-410-2427. Ẹ lè pè wá wọlé. Ọdún tuntun náà ni ọdún tuntun náà là ń ṣe ọdún lóde tá ń yọ̀ ọlọ́pàá ò lè mú wa. Ọdún lóde tá ń yọ̀ ọlọ́pàá ò lè mú wa. Ọdún lóde tá ń yọ̀. Ọdún tuntun kó jọ́dún ayọ̀ fún wa. Ọdún tuntun káṣírí wa má yẹ tú o. Àṣírí wa tó ń bò lójoojúmọ́ kó má yẹ tú láéláé. Debbie Umar àbúrò mi ọ̀wọ́n bò ní ẹ mà kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ yáyẹn rèé. Ẹ wo ogun ẹni tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé. Níjọ́ Sátidé tó ń bọ̀ kí ètò tún lá o. Sátidé ọjọ́ 10 òní. Sátidé January 12. Ó máa látẹ̀bọ̀gì ní Baltimore o. Ó máa ṣàporíporì ní Baltimore. Ó máa kọjá àbìkíáfù ní Baltimore. Wọ́n ní àbá sọ̀rọ̀ òjò kù ó lọ́lọ́ ń já ẹ̀rí òun. N ò tí ì sọ̀rọ̀ tán nígbà tí Ọládékan Láyùbá wọlé. Ọládékan Láyùbá ó gbórí wọlé. Mo ní ara àwọn òṣèré tó ń bọ̀ wá perform ní on the 12 nìyẹn. January 12 ní Baltimore ń bí. Ara àwọn òṣèré tó ń bọ̀ ní Ọlálékan Láyùbá. Mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Yes kẹ́. Sátidé January 12 ọjọ́ 12 oṣù kínní ọdún 2019. À ń gbé òṣèré orí ìtàgé ní gbajúgbajà ní Babaláyé pé Òkúnnù Wálé Akóredé a máa gbà lálejò nínú hall kan ní òbí orí ètò. A pè program yẹn ní A Night with Wálé
Akóredé a night with Òkúnnù. Òkúnnù ń bọ̀ ó ń bọ̀ wá dẹ́rìn pòṣónú. Ẹ̀yin tẹ́ fẹ́ bi Òkúnnù léèrè béèrè ẹ wá pàdé ẹ̀ níjọ́ yìí. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣayé pẹ̀lú Òkúnnù ẹ wá pàdé ẹ̀ níjọ́ sátidé tá à ń sọ yìí. Ẹ̀yin tẹ́ fẹ́ bọ Òkúnnù lọ́wọ́ ẹ wá pàdé ẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ ya fọ́tò pẹ̀lú Òkúnnù ẹ wá pàdé ẹ̀. Ẹ̀yin tó wù gan láti bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù torí Òkúnnù máa ṣe fíìmù kan l'Amẹ́ríkà láìpẹ́ yìí. Ẹ̀yin tẹ́ fẹ́ wà ń bẹ̀ ẹ wá pàdé Òkúnnù lọ́ọ̀dì 12 o January 12 ni Babalonta production ló gbé wá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn other promoters káàkiri Maryland. Ismaila Ọláìdé mo rí yín o àwọn tiwa láti Canada nìyẹn bó o ní ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ẹ kú ọdún Happy New Year ẹ̀mí aṣọ̀pọ̀ rẹ̀ ẹ wò ó bó ṣe ń lọ orí Nàìjíríà là ń lọ let's go. Nàìjíríà yìí ti gbogbo wa ni kò máa gbọ́dọ̀ bàjẹ́. Ọdún yìí la máa decide ní Nàìjíríà ohun tá a fẹ́ fún Nàìjíríà ṣàtìkù la fẹ́ ni àbí Buhari àbí Sowore bí Sowore ni èwo la fẹ́ nu ẹlẹ́ta ẹjẹ́ àmọ́ Nàìjíríà yìí ti gbogbo wa ni kò gbúdọ̀ bàjẹ́ Nàìjíríà ò gbúdọ̀ bàjẹ́ o ọdún yìí la máa decide nínú February ọdún yìí ó máa látàbọ̀gì. Nàìjíríà ò gbúdọ̀ bàjẹ́. Lọ́dún tuntun Nàìjíríà yìí tí gbogbo wa ní ẹ wo ìdìbò fún ààrẹ fọ́dún mẹ́rin míì February mọ̀ ni ìgbà mélòó ni January máa rògbì lọ òní ni January 3rd àárín oṣù kan nísìnyí àmọ́ gẹ́rẹ́dì àmọ́ gbáradì ẹ wò ó Bísóyè Akin mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́nyá lẹ́tò Ọlálékan Aláyùbá mo rí yín ẹ kú àbọ̀ mo rí tẹ́ ẹ tún wọlé lórí Sàmìsàmì Agboola bó ni ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín o lọ́tún lọ́sì mo rí yín mo ní ẹ jẹ́ ká fi Nàìjíríà ẹ jẹ́ ká fi sí àdúrà orílẹ̀-èdè wa tá a ti wá nù kò sóhun tá a dà lẹ́yìn òkè lókè òkun orílẹ̀-èdè wa tá a ti wá ẹgbẹ́ arántí ẹ̀ àbí pọ̀n sí àbí wàrà yín àwọn tán bí sí àyín àwọn gan-an èmi ìfẹ́ padà lórílẹ̀-èdè Nàìjíríà gbé kémi gbé. Nàìjíríà yìí ti gbogbo wa ni. Ó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí òmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan kémi gbé. Nàìjíríà ó ti ń gbé àkàsọ̀ pé wọ́n fẹ́ yan ààrẹ tuntun wọlé wọ́n fẹ́ yan ààrẹ wọlé a ti mọ̀ pé wọ́n sóònù ẹ̀ sísáàdì Yorùbá ṣùgbọ́n Sowore Yorùbá mọ̀ ni tó lè dámọ̀ lọ́wọ́ Àtíkù Abubakar Muhammadu Buhari àti Sowore ó dà ipá mẹ́ta tó rè lọ́wọ́lọ́wọ́ nù. Ẹ wò ó ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ lè gba PVC yín o ẹ lè gbúdọ̀ lọ dìbò ẹ lè dìbò kájọ gbé èmi gan bọ̀ wá dìbò ẹ̀yin mo ti gba PVC mi ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Àǹtí bí kọ́ńpé Àbùkọ́lá mo rí yín o àbúrò mi kan báyìí bò ni ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò akúmúra máàtì àbí àti ìfẹ́ fọ àti ìfẹ́ fọ àti ìfẹ́ yàlù àti ìfẹ́ bẹ́ spíkà
BUKKY Bukky ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò. mo ní mo béèrè kan lánàá tí a fẹ́ káwọn èèyàn jẹ̀bùn rẹ̀ lónìí. mo ní ẹ dárúkọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a ti gbé wá lórí ètò wa látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò Ṣọ́wọ́nyá. àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti wá ẹ bá wa dárúkọ wọn. tẹ́ ẹ bá ti gbà á $20 wà fún yín ẹni àkọ́kọ́ tó bá kọ́ gbà á. mọ́mí wa Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ti gbìyànjú ṣùgbọ́n wọn àgbá. mo ní ẹ̀sìn lè pè wá wọlé lórí 443-410-2427. ẹ lè pè wá wọlé. Ismaila Ọláìdé mo tún ti rí yín o lórí Sàmìsà Ìyàmbọ̀lá ẹ kú àbọ̀. Nigeria up this Nigeria home, making up Africa. Kò gbúdọ̀ bàjẹ́, kò síbòmíràn tá a lè lọ. Àjò dàbí ilé. Àní ẹ jẹ́ ká jùmọ̀ pọ̀ káfíkan ọ̀ṣọ̀kan. Gbé kémi ó gbé. Ní Sátọ̀dé ọjọ́ 12 oṣù kìíní ọdún yìí. Ní Baltimore ó ṣẹlẹ̀ o láago 6 àti ìdágo kan Benue ní 10710 Mariusville Road Randastar MD 21133. Òṣèré orí ìtàgé ní gbajúgbajà Wálé Akóredé tó kó àmọ̀ sí Òkúnnù bàbá láyé pé ó ń bọ̀ lórí ètò orí ètò tí ẹ̀kọ́ à ń ṣe program kan fún à ń ṣe show kan fún tí a pè ní A Night with Òkúnnù. Ẹjẹ́ àpàdé ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ láìkò Òkúnnù ẹjẹ́ àpàdé ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin fáǹsì Òkúnnù ẹjẹ́ àpàdé ẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ lówó wọlé o ọ̀fẹ́ lówó wọlé. Ẹ wá bó Òkúnnù jíròrò ẹ wá bó Òkúnnù sọ̀rọ̀ ẹ wá bó Òkúnnù lọ́wọ́ ẹ wá jó pẹ̀lú Òkúnnù ẹjẹ́ àpàdé Òkúnnù lọ́dún 12 Babalonta production ló gbé jáde o àti àwọn other promoters sàn wà ní Maryland àwọn bíi Samek àwọn bíi Sumbo àwọn bíi Raksam àwọn bíi Boa àwọn iléeṣẹ́ lóríṣiríṣi lọ́dọ̀ ìjọ ìwà o àwọn bíi Robot Lab Printing àwọn bíi Queen's Collection Glorious Keti wà bẹ́ẹ̀ o Blessed Services Dayo Agbola Radio TV gan ògbẹ́yìn inú ẹ̀ ẹ wò ó máa kọjá mi kíáfù. Adex Ọláyínká mo kí yín o ẹ kú àbọ̀. Adex Ọláyínká ẹ kú àbọ̀. Amos Olúwọlé Ọmọdúndé JP mo kẹ́yìn náà ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá la wà yìí ẹ̀jẹ̀ agbóni díẹ̀ sí mọ́. Alex Ọláyínká wọ́n ní Babalonta longest time ó tó bẹ́ẹ̀ àkú ọdún tuntun àkú àlàjẹ́ ọdún èmi ń take over mo ti take over ó dà ó di gbàjọba. mo ti take over ní tèmi mo ti lọ óre Ọlá Olúkanní admin group kan tá a pè ní Naija mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò bó o ní iṣẹ́ wa mo rí yín I can see you ṣẹ́ wa Ọlá Olúkanní I can see you God bless you. Elizabeth mo dúpẹ́ mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé láti Dayo Agbola Radio TV
bẹ́ẹ̀ ni Babalonta digital studio ibẹ̀ láti ń bí live to the world èmi ní take over oore. tí mo tiraka kò sẹ́ni tó mọ̀ mí ọmọ mi ò gbà ní nígbà yẹn mi ò lè rántí bí àná àmọ́ nísẹ̀yìn ó dùn lè ra ojú àpá. everybody ṣayó ṣayó yasù fáwọn tèmi lórí torí gbogbo mi jẹ́ nígbà tó dòwó ń gbọ́ mi mú ó ti já sọpẹ́ tí ó bá dé bàbá sáà lọ́wọ́ kẹrọ mi já. Ohun tó ṣe gún tó fi pa lórí ló bá yọ Olúbùnmi Kíkẹ́ lọ́mọ Ọdẹ́dìran Adébọ̀gún Olúbùnmi Kíkẹ́ lọ́mọ Ọdẹ́dìran Adébọ̀gún báwo ni o ẹ mà kú àbọ̀ sórí ètò Happy New Year ẹ kú àbọ̀ ṣọwọ́ yàrá láti jẹ́ Agboola rédíò TV ó dùn mí ẹ̀ ní wáròkúnù òkúnù ń bọ̀ ní January 12 níbo tí mò ń bí ni ẹ lè ra tíkẹ́ẹ̀tì yín Túndé Àyànyẹmí mo rẹ́yìn náà o Túndé Àyànyẹmí ẹ kú àbọ̀ sórí ètò mo kí yín ẹ kú àbọ̀ Lion King mo lẹ́ẹ̀ lè pè wá sórí ètò kẹ́ kí àwọn èèyàn yín kẹ́ kí àwọn olólùfẹ́ yín ẹ pè sórí ètò kẹ́ káwọn olólùfẹ́ yín yes kẹ́. Dixie, too much money. Dixie, too much money, I can see you. Àwọn mèyọ́ nìyẹn bó ní iṣẹ́ wà. Happy New Year. Ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ yá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo rí yín ẹ kú àbọ̀. Ẹ jẹ́ àpè kí Sunday Adé wọlé káwọn náà bá wa dá sétò yìí. Ẹ gbọ́ gìtá tó ń pọ̀ bí èèyàn. Ohun tó yà mí lẹ́nu ni pé láti 1976 àwọn sisi méjì wọn kúrò níta fàájì ó ga ṣáwá náà yìí ta up till now. Sisi méjì níta fàájì wọ́n ta ṣáwá. Meanwhile King Sunday àti Paro lọ tí wọn. Ẹ gbọ́. Orin yìí ó win àwọ́ọ̀dù tó pọ̀ ó kọjá bẹ́ẹ̀ wẹ́mẹ̀ ní oko. Ohun tó máa ń yà mí lẹ́nu ni pé lórí ayé ìgbà yẹn instrument á ṣe tiẹ̀ orin ayé tiẹ̀ ìlú ayé tiẹ̀
wọ́n fúnra wọn láàyè ayé ìsìn wa dàpọ̀ ni. ìta ló ṣe tiẹ̀ yẹn. àwọn iṣẹ́ ti gbà pé ẹ̀jọ̀ mọ́ lọ ìjìnlẹ̀ ọ̀fà bọ̀ sí i. àwa ṣáà ti mọ̀ pé ẹjọ́ mọ́ ló orí ètò ṣé wọ́n yá náà lẹ́ máa fàbọ̀ sí o. mo ní tó bá di nírọ̀lẹ́ òní láago 5 ẹ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lórí ètò àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀. ìwé táǹkà náà ni àdìtú Olódùmarè bàbá ta ní òtù nobody meant. ẹ pàdé wa láago 5. bẹ́ẹ̀ ni Ṣọwọ́nyá lètò tó ń lọ lọ́wọ́, Ṣọwọ́nyá lètò tó ń datẹ́gùn láàgùn, Ṣọwọ́nyá lètò tẹ́ ń gbọ́ tẹ́ ń jó tẹ́ ẹ̀ ń jó ara yín. wọ́n máa jó molo dá ẹ wò ó ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ àwọn amójú ẹ̀rọ wa. ẹ rí i pé gbogbo pages tẹ́ ti wò wá ó ṣá prapra gbogbo ẹ̀ ló clean pa. iṣẹ́ àwọn amójú ẹ̀rọ wa náà ni o, so ká dúpẹ́ lọ́wọ́ wọn. nínú ọdún 2019 yìí wọ́n náà fẹ́ fún studio wa ní improvement tó jojú ní gbèsè. ẹ máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn, ẹ ṣé. ẹ dárúkọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti wá sórí ètò wa látìgbà tá a ti bẹ̀rẹ̀. àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti wá sórí ètò ẹ bá a dárúkọ wọn. kẹgbẹ́ ẹkú $20. ẹ sọ yìí pé outside America lẹ́wà, tó bá jẹ́ Nàìjíríà ní 7,000 naira nìyẹn. abéṣo mórí yín o pìrìsẹ́ńtà tó mòye. ẹ kú àbọ̀ sórí ètò. yẹ́sìkẹ́ Ṣọwọ́nyá lélẹ́yìí láti Dayo Agboola rédíò TV. kí Sunny Adé àwọn náà ń jó ní fún wa. wẹ́mẹ̀ ni oko pàdé wẹ́mẹ̀ ni oko àjọ máa ṣẹlẹ̀ ní wẹ́mẹ̀ ni oko. wẹ́mẹ̀ ni oko pàdé wẹ́mẹ̀ ni oko. Fẹ́mi Oyèlẹ́yẹ òyìnbó olórin mo rí bẹ́ẹ̀ ṣe wọlé o, bá ṣe wọlé náà bẹ̀rẹ̀ sí ní láìkí ẹ̀. Fẹ́mi Oyèlẹ́yẹ kan l'Amẹ́ríkà, Fẹ́mi Oyèlẹ́yẹ kan ní Nàìjíríà, Fẹ́mi Oyèlẹ́yẹ kan ní London, Fẹ́mi Oyèlẹ́yẹ kan ní South Africa, Fẹ́mi Oyèlẹ́yẹ kan ní Germany, Fẹ́mi Oyèlẹ́yẹ kan ní Japan. ẹ kú àbọ̀ òyìnbó olórin bó oníṣẹ́ wa, Happy New Year. ó kọjá bẹ́ẹ̀. Ralph Akínlájà mo lẹ́yìn náà o, Ralph Akínlájà ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọwọ́nyá rèé, ẹ wò ó kó ló di pé akálù ogun ẹ̀ tán. ẹ tún jáde àwọn onígbọ̀wọ́ ètò wa, ẹ jáde àwọn onígbọ̀wọ́ ètò wa lẹ́ẹ̀kan sí ìkọ́jà wa wojú aago àsìkò tí ń lọ díẹ̀díẹ̀. ètò Ṣọwọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Ṣọwọ́nyá ti dóde o, Ṣọwọ́nyá ti dóde o, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ọ̀kan. Ṣọwọ́nyá ti dé torí tòní àtúndùn kó dàgbọ́n pàápàá sí i. Ṣọwọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹrì wá ní tìrọ̀nà. ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Ṣọwọ́nyá ló máa bá fẹ́
Fáfẹ́lẹ́ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 2 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom bẹ́ẹ̀yàn bá mí ìṣètò ṣọwọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbò ọ̀sọ̀ ògiri gbígbẹ ni ṣọwọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé ṣọwọ́nyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n àtúnṣe ṣọwọ́nyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sínú ẹni lẹ̀ yìí ó. Dayọ̀ Agboola àdúrà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí ó. Dayọ̀ Agboola rédíò TV nípọ́ tí mo mèrì láàdá Dayọ̀ Agboola rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn olúkì ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn olúkì ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. ṣáàmà kà á lọ ṣáàmà kà á lọ àyọkà yìí ṣáàmà kà á lọ ṣáàmà kà á lọ Láìdé máa kà á lọ àtiwálá àyọkà yìí ṣáàmà kà á lọ ètò tó kọ́ ní lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣáàmà kà á lọ every Thursday gbogbo ọjọ́ Àlàmísì àyọkà yìí ṣáàmà kà á lọ aago 5 ìrọ̀lẹ́ Maryland time àyọkà yìí ṣáàmà kà á lọ aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa àyọkà yìí ṣáàmà kà á lọ tó bá jẹ́ Ghana kan aago 9 alẹ́ nìyẹn àyọkà yìí ṣáàmà kà á lọ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀rẹ̀ ó ti gbọ́ àyọkà yìí ṣáàmà kà á lọ Ọláyídé ọ̀rọ̀ pọ̀ látọ̀dún ètò yẹn àyọkà yìí ṣáàmà kà á lọ àyọkà yìí ṣáàmà kà á lọ. The sound and quality production Babalonta studio is the best. The sound and quality production Babalonta studio is the best. Babalonta production the ultimate in audio visual. Babalonta production the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboolaadetayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola.
ládùn lóyún àpolówó ọjà kájébù bàjẹ́ olówó ọjà tàbí ohunkóhun ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78 sọ́yà lẹ́sùn ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV sọ́yà yìí o ètò tó lóyún lágbólówó ọjà kájébù bàjẹ́. Ṣọwọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ Ṣọwọ́nyá lẹ́tò tó ń datẹ́gùn láàmú ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan Oyètúnjí Tèmítọ́pẹ́ mo kí yín o ẹ kú àbọ̀ Sunday Àtàndá mo kẹ́yìn náà ẹ kú àbọ̀ kí Dọ̀tí Alágbèrè ó ní àdùnmọ̀ mẹ́ta àti bí kọ́ńpì Àbùkọ́lá mo tún ti rí yín lórí baba ló ń tà òun olùbẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀. Ẹkúrò lọ́nà rẹ̀ ní ìfẹ́ kọ́ lé wa. Ẹ̀dàkùn lọ́nà o ẹ̀rí ìfẹ́ kọ́ lé wa o tàlé. Ẹkúrò lọ́nà rẹ̀ ní ìfẹ́ kọ́ lé wa. Sàkún mi máa lẹ gàrí kúrẹ́ gàǹgbà kúrẹ́ sọ̀rọ̀ rọra ṣe o rọra ṣe nànánà ọmọ ẹ̀mí rọra máa tó. Rọra ṣe o rọra ṣe nànánà ọmọ ẹ̀rí rọra máa ṣe. Àlọ́mọ bá kọ̀ ọdún lára ẹni, àlọ́mọ wa dànù. Wọ́n ní kẹ́ ẹ rọra lo alọ́mọ. Wọ́n ní ẹ má lò ó, ẹ lò níwọ̀nba. Kẹ́ ẹ má lọ di science student. Sáré wòlí Musali sáré kúra bàlàkàrà. Èrì mi ó, èrì mi dá. Èrì mi kàkà fún mi kì í ṣẹ́ ó sì yẹ dìde. Elimi o, elimi ya, elimi kaka kuriki asena edide, baka edide, ipaku edide, ipaku edide. Èmi kàn máa ń láti orin Qdot Alágbe torí pé a lot of talent ló kó pọ̀ tó fi ń gbórí ẹ̀ jáde. Yes. Mẹ́ta ni ẹkúrò lọ́nà rẹ̀ ìfẹ́ ọ̀rí wa. Ẹkúrò lọ́nà rẹ̀ ìfẹ́ ọ̀rí wa. Ẹ̀dàkùn lọ́nà o rẹ̀ ìfẹ́ ọ̀rí wa o. Ẹkúrò lọ́nà rẹ̀ ìfẹ́ ọ̀rí wa. Ìyàtọ̀ tẹ̀sí àbáṣà torí náà ọdún lọ sópin. Ọdún tuntun tiẹ̀ láwà yìí Qdot. Ìṣọ́ rẹ̀ jọ wá o àti máa lọ. A ti wà lọ́dún tuntun jọ. Mo fẹ́ ṣe orin ẹnìkan. Orin Bámbá Bígálò. Ó ní arẹwà tó lẹ́wà tó níwà. Bámbá Bígálò ló kọrin bẹ́ẹ̀. Arẹwà tó níwà tó lẹ́wà. Ó ṣe Qdot, God bless am for you. Thank you very plenty. Bámbá Bígálò rèé. Bá mi kí Agúnbíadé òrèé. Ògúnjọbí Abímbọ́lá Olúwafẹ́mi mo rí yín o. Ògúnjọbí Abímbọ́lá Olúfẹ́mi ẹ kú àbọ̀ sórí ètò àkàsí yìí. Báńjí Agúnbíadé lẹ́ǹgbọ́ yìí bámbám. Ó pèrè eléyìí ní arẹwà. Bámbá Bígálò.
àmàlà bí mo ti rò ó ni ṣùgbọ́n mo lè tó orí pọ̀ mo lè tó ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni òun tí bá ń ba mi ń sọ lọ́wọ́lọ́wọ́ ni kọ́lọ́ nípa kúrò lórí ètò lónìí mo fẹ́ pe lékè lẹ́bà tí wọlé kó bá lùlù ẹ̀yẹ́s. bàbá mọ́dúlé èmi kan yẹn mọ́dúlé. lékè lẹ́bà tí wé. òmìnira wáyé mo bá rò lé olówó orí ilé tèmi lóbi bàbá jọba kúrú bàbá tọ́lí sèyí bàbá kálí bàbá lé o ẹ̀mú ṣàkóso ṣàlìlẹ̀ aláya púpọ̀ tó púpọ̀ aláya púpọ̀ wà ló wà ilé o. bàbá bá mi ṣe. oyin dà mẹ́ríà mo rí yín o ẹ kú àbọ̀ orí ètò Sówónyá náà lẹ́wọlé sí. màmá wípé ẹ ń bá bómi ìṣọwọ́ ń kọ́ mọ̀ bóúnjẹ ẹ ń bá bóre ọ̀fẹ́ ń kọ́ bá dùà yìí tẹ́ ẹ báyìí náà ló ń dóhun lórí ètò Sówónyá rèé lágbára Agbọ́lá rédíò TV ṣé wà lékè lẹ́wà gbósókè. màmá àbèjì lọ́jọ́ sá ó fowó wọlé èèyàn tí ní ayéfẹ́lẹ́ yẹ kó bá rèé kó fọ́lùkè má bá lọ. ayéfẹ́lẹ́ ọ̀rọ̀ tí ó kọ́ ọmọ yẹn kọ́. ẹ bá mi kẹ́gbọ́n yẹ mí òkú ni déyé mo bá rèé ẹ jí gbogbo dọ́kítọ̀ fún déyé mo bá rèé ọdẹ yẹn ní. mi ò jẹ bàmí ẹ bá mi kí ẹ̀sì ọkọ̀ bí sọlá ṣáàmì ló máa fi. ẹ bá mi kí dọ́kítọ̀ títí yẹ mo bá rèé gbẹ̀gà mi ò jẹ bàmí kí ni bá ń tẹ́ fá. ẹ jí gọ́nà ẹni rẹ̀ bá ń tẹ́ fá ṣáàmì ló máa fi àsùnjà dérò. ẹ bá mi kí sake olówó orí bọ́sẹ̀ èèyàn tẹ̀lé sake ìgbà gbàjọ́ olómìnú dèrò sake onídèrè yóò sake. lékè lẹ́bà tí rèé. ìgbà gbàjọ́ olómìnú dèrò sake. mo ní béèrè tá a fi sóde lánàá ẹ dárúkọ àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ti wá sílé iṣẹ́ wa yìí tá a gbé wá sórí ètò kẹgbà $20. yóò jọba àìjọba kọ́ yóò jọba. ẹ̀kí méjìlé ẹ̀kí túndé mi klọ́sítà mi ọ̀là mi klọ́sítà ẹ bá mi ká òbí ṣe tèmi látàlẹ́ òní pàgọ́ tó fi dáyé onírọ̀. àwọn ẹ̀sùn mi àwọn lájẹ́ sábì ló máa bí èèyàn tà ṣó èèyàn mi. ẹ̀kí ṣọlá 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 ìṣe náà ti kà ó ọ̀lìtà. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ẹ mà káàbọ̀ sórí ètò àwọn tiwa láti UK náà gbórí wọlé yẹn lékè lẹ́bàtì náà rèé àwọn tiwa láti London ẹ káàbọ̀ sórí ètò Sówónyá Délé Thomas African Radio ọ̀rẹ́ mi pèdèpèdè ọ̀rẹ́ mi lifesaver ọ̀rẹ́ mi kọrinkọrin Délé Thomas African FM Radio mo rí yín bẹ́ẹ̀ yé wọlé o ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà mo ní ẹ ń bá bómi ìṣẹ́wọ́ ń kọ́ ó bóúnjẹ o ẹ ń bá bóre ọ̀fẹ́ ó bá dùà ẹ ń bá bẹ́ ọmọ inú èkùrọ́ ó bá dédé ẹyin o gbogbo yín mo kí o ẹ kú àbọ̀ ẹ wò lékè lẹ́bàá ìtìrẹ́ ṣùgbọ́n kòrò jẹ́ ń gbádùn òbí dénú ẹ wò ó torí ká lè lọ múra fún ètò àyọkà tó ń bọ̀ nírọ̀lẹ́ abẹ́ràndé ẹ̀ ọ̀pù báyìí tẹ́ wá wojú aago yín ẹ rí i pé aago.